nígbà míì òótọ́ ọ̀rọ̀ sì dàbí ìsọkúsọ. Lọ́sẹ̀ tó kọjá yìí ṣàdédé ni fídíò kan gbàgbóró kankan lórí ẹ̀rọ ayélujára. Fídíò àwọn gómìnà méjì ni gómìnà Káyọ̀dé Fáyẹmí tìpínlẹ̀ Èkìtì àtọ̀rẹ́ ẹ̀ gómìnà Wike tìpínlẹ̀ Rivers. Wọn kì í ṣọmọ ẹgbẹ́ òṣèlú kan náà o. PDP ní Wike, APC ní Fáyẹmí. Nítorí ẹ̀ làpárá tí wọ́n fara wọn dá sì ṣe dohun táwọn oníròyìn ń gbé kiri. Fáyẹmí ló kọ́kọ́ ń lérí sí Wike pé bí ò bá jẹ́ ń táwọn progressive táwọn wà ní APC ṣe ni kò sí báwọn èèyàn bíi Wike ó ṣe máa jẹ̀gbádùn ìjọba democracy, ìjọba tiwantiwa tí wọ́n ń gbádùn báyìí. Nítorí ẹ̀ kí Wike sinmi gàlàlà tó ń ṣe káàkiri o, kó sì mọ̀ pé àwọn APC ní bàbá. Níbi táwọn bá sì ti ń sọ̀rọ̀ káwọn PDP sinmi ẹnu wọn wẹ́lu ni. Wike kì í ṣe èèyàn tó ṣe é bá dárò àpárá bẹ́ẹ̀, nítorí kò jẹ́ kí kinní náà tutù tó ti dá a padà bí owó bàbá Ìjẹ̀bú. Ó ní kí ló ń jẹ́ progressive, kí ló ń jẹ́ APC. ńgbà tó jọ́nà Àkúrẹ́ sádó Èkìtì ò ṣeé gbà lójúmọmọ, kò dáa fún mọ́tò rárá. Fáyẹmí wá nǹkan kan wí o, ṣùgbọ́n bí tọ́rọ̀ náà wò lára ẹ̀ ò dáa. Kì í ṣòun nìkan lọ̀rọ̀ náà bá láàbò. Gbogbo àwọn tí wọ́n jọmọ APC tí wọ́n ń ṣèjọba lórí ẹgbẹ́ náà ni. Kò sẹ́ni tó lérò pé bẹ́ẹ̀ yẹn ni Wike ó bá yọ sí wọn. Lóòótọ́ àpárá ni, tàbí kéèyàn kà á kún sọkúsọ. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ jáde ń bẹ̀ dáadáa. Òótọ́ ọ̀rọ̀ tó sì jáde ń bẹ̀ náà ni pé ó dìgbà táwọn tí wọ́n ń ṣèjọba ilẹ̀ Yorùbá bá lè máa fọwọ́sowọ́pọ̀ láti ṣàwọn iṣẹ́ àkànṣe kíyà tó ń jẹ wá ńlẹ̀ wá ń bí tó dópin tàbí kó dínkù gan-an. Bóyá lọ́sẹ̀ kan kọjá báyìí tí ò ní síròyìn nípa pé wọ́n jẹ́ nìkan gbé lágbègbè Èkìtì. Bẹ́ẹ̀ làwọn Àmọ̀tẹ́kùn Oǹdó náà yéé fọjọ́ gbogbo ṣiṣẹ́ láti ráwọn ajínigbé wọ̀nyí mú. Ṣùgbọ́n àwọn ohun táwọn ìjọba méjèèjì yìí kò wòye ẹ̀ ni pé àwọn ojú títì tí ò dáa ló fà á táwọn ajínigbé yìí fi ń ríṣẹ́ bí wọ́n ṣe. Níbi tí títì bá ti dára kò sájínigbé tí ó bẹ̀já náà, àfẹ́tógùn bá fẹ́ fẹ́ràn ẹ̀ yí èèpẹ̀. Níbi tọ́nà ò ti dára ni wọ́n ti lè ṣiṣẹ́ wọn. Ó burú gan pé ọ̀nà tó lọ látàkúrẹ́ tí í ṣolúùlú ìpínlẹ̀ Oǹdó sádó Èkìtì tí í ṣolúùlú ìpínlẹ̀ Èkìtì ò ṣeé gbà, tí gbogbo ọ̀nà náà ti bàjẹ́ kọjá àfẹnusọ. Kí ló dé tíjọba méjèèjì yóò lè pawọ́pọ̀ ṣọ̀nà náà kó jẹ́ márosẹ̀ tí ó pinmirin? Bí wọ́n bá ṣọ̀nà náà tó dára, kódà bí wọ́n bá fẹ́ máa gbowó tóògèètì ń bẹ̀, kò sẹ́nìkan tí ó torí ẹ̀ bínú. Nígbà táwọn èèyàn bá ti mọ̀pọ̀ náà kò léwu, bẹ́ẹ̀ ló sì dára, àti pé kò ní pẹ́ rárá táwọn ò fi débi táwọn ń lọ. Yàtọ̀ sétò ààbò tí ó dára sí, títì tó bá dára máa mú dàgbàsókè bètò ọrọ̀ ajé. Bẹ́ẹ̀ ni ó sì tún mú dàgbàsókè bádùúgbò tí wọ́n bá ṣọ̀nà bẹ́ẹ̀ sí. Ohun tó yẹ káwọn gómìnà ilẹ̀ Yorùbá máa jọ ṣe rèé, kì í ṣe ká máa fẹnu sọ pé ẹgbẹ́ òṣèlú kan náà lájọ ń ṣe tàbí pọ́mọ ẹgbẹ́ kan náà ní wá. Kí láǹfààní ipa àjọjọmọ ẹgbẹ́ kan náà ńgbà tá a bá lè ṣiṣẹ́ ìlú tí ó mú dàgbàsókè bá gbègbè wa? Kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá gbọ́rọ̀ Wike yìí yẹ̀ wò, ká má rí bí àwàdà lásán. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.